èjìmú kúkúròdò èyí lílá erínrìn édébòrò dẹ̀ṣẹ̀ mọ́ òtúndé. bọ́dún bá ti jọ pèrègùn amáṣọ tuntun wálé ayé o torí ọdọọdún ìní lásán ológúnlógún ọdọọdún ìní kan so lọ́gbọ̀n ọdọọdún ìlà rọ́mọbì lórí àtẹ. òní ọgbọ̀njọ́ oṣù kejì ọdún ìní ṣàyájọ́ ọjọ́ ìbí Adébísí Adébùkọ́lá Àjọkẹ́. ọdún èyí ò ní já ṣe mọ̀ fún ọ lórúkọ lọ́rùn ọba. àwọn ọmọ rẹ ló rán mi wá bí o. àwọn èso inú tọ́lọ́run ọba yọ̀ǹda fún ọ. Ayọ̀mádé Àyọ̀ká igi àkọ́ṣẹ́ rẹ tó pé ọdún 17 lọ́jọ́ ìkẹrìnlélógún oṣù kejì ọdún 2021 Yéwándé Àbẹ̀kẹ́ àti Ìfẹ́dàyọ̀ Ìṣọ̀lá àwọn ọlọ́bẹ̀ mi lọ́wẹ̀ wọ́n ní àlámọ̀ọ́kẹ́ bí ò bá sí kì í nígbó kí làbá fi kàǹgà sínú ilé wọ́n ní bí ò bá sí ṣù kí làbá máa pè níyàn nínú ayé bí wọ́n ní bí ò bá sí ti ìyá wa Adébùkọ́lá Àjọkẹ́ wọ́n ní tàní ìbáṣọ lọ́kọ̀ wa wá sínú ayé bí Adébísí Adébùkọ́lá Àjọkẹ́ mọ́ gbọ́ bí mo ti wí o ọlọ́jọ́ ìbí òní ilé ńlọba wà kówó dé ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ rẹ̀ yàrá ńlọba wà kọ́wọ́ kọ́kọ́ lé torí rẹ ni mo fi pérí rẹ àwọn ọmọ rẹ lọ́rọ́ mi wá bí wọ́n ní ìkìyọ̀ bí ológun ẹrú o wọ́n ní ìkìyọ̀ bí oníwọ̀n fa ọgbọ̀n wọ́n ní ìkìyọ̀ bí ológun kẹ́kẹ́ wọ́n ní ìkìyọ̀ bí ọlọ́gbọ̀n àbájá mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀ Ìjẹ̀bú níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ bàlùfọ̀ sípà kí èlé bó lóògùn ọdún o ọmọ ìjà sí èlélè mélè ọmọ ẹrú fìjọ wẹsẹ̀ ọmọ bá fẹ́ jẹ wẹ́tí ẹ̀ ọmọ ṣọ́gàn ọ̀gùn gẹ̀dẹ̀gbẹ̀ lọ́mọdé ọwọ́ ọmọ olóògà bẹ́bí ní ṣókìlé àwọn bàbá rẹ̀ Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹ̀lẹ̀ àkùkù mẹ́gùn wọ̀gbọ́ bàrà rí balómẹ́gùn wọ̀gbọ́ rẹ́mọ ọmọ àfíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ já pènà ọmọdún mádé ọmọdún mọ́ṣù padìyẹjẹ ọmọ aládìyẹ ògògò màgà ọmọ adìyẹ gòròkùn òpó lélẹ̀ ara òròkùn bẹ́bàrà òradìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀ mọ́tòrí ti ṣe ni ò lè pa ni bó bá wù Ìjẹ̀bú ẹ̀wù ni rẹ̀ ní wíníwíní o bẹ̀bí bó bá wù Ìjẹ̀bú ẹ̀wù ni rẹ̀ ní wíníwíní bó bá wù Ìjẹ̀bú ẹ̀fẹ̀ ni rẹ̀ tó kù ṣọdún Agẹmọ Ìjẹ̀bú ọmọ èrè niwà ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó kúkú ní tọ́gbòde kó tó dowó ọmọ ìran Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó kówó dé òyìnbó kówó dé ìlówó ọ̀hún pọ̀ sí àwọn ẹlẹ́yìn kúlẹ̀ àdéwúre òṣàjẹ́ tàbí onílé yìí o ìní wọ́n fi pé kúkúrú Ìjẹ̀bú owó ni gíga Ìjẹ̀bú owó ni dúdú Ìjẹ̀bú owó ni pupa Ìjẹ̀bú owó ni iwájú Ìjẹ̀bú owó ni ẹ̀yìn Ìjẹ̀bú owó ni gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ bẹ́bí ló lọ́wọ́lọ́wọ́ nínú ayé mi Ìjẹ̀bú níṣu 6 wọ́n jẹ 2 wọ́n ta 2 ẹ̀bọ́ lọ́ṣà tí wọ́n fi 2 tó kù bọ̀ nílé àwọn bàbá rẹ̀ ni ọmọ onígbò mọ́dé ọmọ onígbò mọ́wọ́ ọmọ onígbò kan àjòjì wọn ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ kòrò bẹ́bí yóò dẹ̀ ẹni ẹbọra mo tún ṣe wẹ́rẹ́ o mo kẹ́kọ̀ọ́ létí mo kọjá lọ sí ilé ìyá rẹ̀ torí àkìyí nílé bàbá kámọ́mọ́ nílé ìyá onínú ayé mi Ìbàdàn nílé Olúyọ̀lé níṣẹ̀lẹ̀ ìyá tó bí ọlọ́mọ àwọn ẹlẹ́sẹ̀ ní ọ́ àwọn wòórà kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rú àbìlára lẹ́nu wòórà kọ́ ọmọ bá ara gbákígbá igbákígbá máa sọ kẹ́kẹ́ ọmọ ajílálà ọ̀ṣọ́ ọmọ ajífọ́ ọjọ́ gbogbo dára bí èmi ọmọ ajíbọ́jí ọmọ ajíbọ́rọ̀ ni wọ́n pò kí ilé ìyá rẹ̀ Ìbàdàn mẹ́sì ọgọ́ nílé Olúyọ̀lé ọmọ Lágẹ̀lú ọmọ ọ̀rọ̀ àpátámọ́fìdà tí kò ta sílẹ̀ kíjà ó tó dé ẹni tàbí àkọ́mọ́jàgùn mọ́ títún léwọ̀ ògùn Ìbàdàn ọmọ ajé òrosù ọmọ ajẹgbíyó ọmọ ajẹgbíjẹ karahun ọmọ àfi ìkarahun fọ́rí mu ọmọ amúra ìjà bẹ́ẹ̀ ní sì mọ̀ sílẹ̀ ìlú tó yìí kò ní gbọ́lọ́ ìlú tóbi tórù èyí wọn ò ní pé èdèdè ọba ọwá ló nílùú Ìjẹ̀ṣà Aláké ló nílùú Ẹ̀gbá irúwọ́kìrúwọ́ ìlú gbilẹ̀ nìbàdàn ọ̀tẹ̀yìn Ìbàdàn ìlú Olúyọ̀lé ìlú Ológun ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí ìlú Ìbíkúnlé
ṣàmọ́dún lórúkọ lọ́rùn ọba. Mo ní kó gbó bí olúgbogbo sígbò. Kó gbó bí olúgbogbo sígbò. Kó gbó bí ẹgbàkagbà kan nílé Ifẹ̀ lọ́jọ́ sí. Ó fọmọ owú ṣòde ọrùn. Owó ọ̀hún yọ títí owú dọ̀kíní. Kò wá sí bó ti pẹ́ láyé tó. Ìyá Ayọ̀ máa ní Àyọ̀ká. Ìyá ayé wà ní Ẹ̀bẹ̀kẹ́. Ìyá Ìfẹ́dàyọ̀ Ìṣọ̀lá. Ọmọ ní mo sáré ọmọ lórúkọ lọ́rùn ọba. Mo ní níwòyí àmọ́dún. Kálẹ̀ èkún ó ti bá nínú rere gbogbo láṣẹ àdáni wáyé. Alámọ̀kẹ́ mo dánú dóná o. Mo dánú dóná. Mo fẹ́ padà lé àwọn bàbá mi. Ọmọ onílé ọlá ni mí. Èmi náà ìlọmọ Àwórì tún ríran.